ẹ̀yin tiwa só ti yé yín gbogbo ẹ̀yin ti rafco gbogbo ẹ̀yin ti mao kili ó tún ti ṣẹlẹ̀ tó bá ti di December 3rd 2023 táwa yìí ló máa ṣẹlẹ̀ Ọdúnfà 2023 ní December 3rd tó jẹ́ ti bàbá wa Ọpẹifa Toríọlá Àdìsá ni wọ́n fẹ́ ṣe Ọdúnfà ní Mao Junction gangan ló ti máa ṣẹlẹ̀ o táwa lè lérí ọjọ́ yẹn Sule Alao Malaika Madiba àwọn tó máa darí ètò ìjọ yẹn ni MC Koyokoro MC Yo Baraka ọmọọba Ìpọ̀jù àbá àti èmi Òkèlè fúnra mi la máa darí ètò aṣọ wàwà o tó ti ń lọ sótìyé láti fi avoid embarrassment ani materials fáǹfààní àwa tá a bá wá tún lágbára materials Ankara tún wà ẹ tètè máa lọ ra aṣọ tí yín sótìyé yín Ọpẹifa ó ti lọ on the 3rd of December 2023 ẹ̀ẹ́dẹ́kájọ ṣe ọdún fáyẹn papọ̀ olúwo gbogbo rafco ó pọ̀.